ìlú ìlú mi kó máa ró. tìlù tẹ̀gbẹ́ mi ó yá o. àyàn lùlù àlùjó ká gbọ́. orin ọ̀tẹ̀ yìí ó yàtọ̀. ẹni àrà la fẹ́ fi kí. ìlú ara ní kí ẹ lù. ṣé òjò. àwùjọ. ṣé òjò èjì rẹ̀. àwùjọ. orin tí wá di àlùjó àfi kẹjọ ní èjì rẹ̀ o. táyéjọ́ kẹ́nìjọ́ káwé ní tó lè jojú ọ̀lẹ́lẹ̀. mo rántí ọjọ́ àmì tí ń bí wọn ọjọ́ ńlá ọjọ́ ayọ̀ ní fún mi tí wọ́n pé ìyá bèjì Bàríkà o mo wá gbé wọn gẹ́gẹ́ mò ń dárin ẹ jẹ́ kí n dárin ọ̀hún kóríwú. èjì rẹ̀ arásokùn ẹdún jọ bí ọmọ ẹdún tí ń ṣeré orígi ọbẹ̀ kìsì ọbẹ̀ kàsà ó fẹsẹ̀ méjèèjì bẹ́ sílé alákìsà. kọ́sà lákìsà tó dé gbàṣọ. gbajúmọ̀ ọmọ ni wọ́n tó ń gbà kúnlẹ̀ yá gbàdọ̀bálẹ̀ bàbá tó bí wọn lọ́mọ. wínrín wínrín lójú orogún èjì wọ̀rọ̀ wọ̀rọ̀ lójú ìyá ẹ̀ ta ni ó bí bèjì kó ná o. èmi fẹ́ bí bèjì máa ná o. èjì rẹ̀ wù mí lọ́wọ́. bó ṣe yẹ wọ́n lọ́tà fẹ́ mọ ìdí abájọ má ṣe jẹ́ kán mọ̀ di oríire bó ṣe gbégbá láyé lèjì rẹ̀ Táíwò pẹ̀lú Kẹ́ni o. bó ṣe yẹ wọ́n ló ta fẹ́ mọ ìdí abájọ má ṣe jẹ́ ká mọ dórí rẹ̀ bó ṣe gbégbá láyé lèjì rẹ̀ Táíwò pẹ̀lú Kẹ́ni o. ayé burú yìí kà máa lọ máa dámọ̀ o ọmọ ológo náà máa fẹ́ kó rìn bí olófo wọ́n fẹ́ ká lásán ó wá kìsà dàbí irú wọn ọmọ ẹlẹ́ran ó jẹ gungun èèyàn níkà o ó ti ṣoore fẹ́lẹ́jì rẹ̀ ọba ọlọ́run ayé ti rí wọn wọ́n ti yàn jọ̀wọ́ ọlọ́run má ṣe jẹ́ kan dàrí pò ṣe ìkẹ́ ọwọ́ rẹ̀ tó fi sáyé èlèjì rẹ̀ tó fi ń gbà yìí o má dáwọ́ ìkẹ́ má dáwọ́ ìkẹ́ má dáwọ́ ìkẹ́ rẹ̀ dúró jẹ́ ó má pọ̀ o. bó ṣe yẹ wọ́n ló ta fẹ́ mọ ìdí abájọ má fi hàn wọ́n eléni ní èèyàn aṣeni ní ibi. ikú oró ọlọ́run jọ kò yẹ wọ́n o àrùn ọ̀dà má fi kà wọ́n èjì rẹ̀ o kó má gbárọ̀ wà bànújẹ́ àti àdánwò sínú ayé Kọ́díjàtù pẹ̀lú Àbíbá má fi kàn wọ́n ọlọ́run ẹ̀bẹ̀ láńbẹ̀ o torí ọlá tó fara tì ta lè kẹ́pẹ́ o lágbá mi sáwọn èjì rẹ̀ orílà o lọ́wọ́ ṣe ní bánidàrò ọmọ aráyé o ìlú kówó tó táwọn lù nínú ayé wọn kó má ṣe dún mọ́ òun bẹ̀bẹ̀ ọba lágbára ọ̀tá tó wá fojú jọ̀rẹ̀ nínú ayé wọn fi dúdú sínú pété ẹ̀rín kan máa mófo nínú ọlá ní kẹ́ máa bẹ èjì rẹ̀ òyìnlá kẹgbáyé pẹ́. bó ṣe yẹ wọ́n ló ta fẹ́ mọ ìdí wọ́n fẹ́ mọ̀ já bájọ́ ni bó bá ti mọ bẹ̀rẹ̀ wọ́n á fẹ́ bá bẹ̀ jẹ́ ni. ẹni lọ́jọ́ kan àmì ọjọ́ tí abẹ́lẹ́jì rẹ̀ jọ̀wọ́ ọlọ́run jọ̀wọ́ májọ̀kú májọ̀nù Àyìnkẹ́ ìyá mi Àdùkẹ́. èmi ní ọjọ́ mi ta bí wọ́n èyí rẹ̀ òyìnlá o ọlọ́run jọ̀wọ́ jọ̀wọ́ dákun jọ̀wọ́. káàbọ̀ kí ọlọ́run àṣẹ̀dá ọba ọlọ́run àmì lórí ayéléjì rẹ̀ tó dá wọn lẹ́dàá ènìyàn pẹ̀lú ọ̀pá rìsíkì tí wọ́n tún máa ń ṣoore kó dùn fún àwọn ọ̀tá tán ṣe bí lórí wọn èrè bí ó ṣe bàjẹ́ náà ń sá ọlọ́run jọ̀wọ́ ọ̀nà tọ́ta bá lè gbà àsán lójó jẹ́ tọ́ta. kẹ́ má ṣe tẹ́ kẹ́ má ṣe tí Àyìnkẹ́
Àdùkẹ́ pẹ̀lú Àlàyìnkẹ́ dandan ni kẹ́dúpẹ́ lẹ́ni ọba ọlọ́run àṣẹ̀dá ìrántí ọjọ́ mi lẹ́ni ọjọ́ tí màmá ò lè sọ báyé ló wà gbọ́rùn ni wọ́n á tún pé kíyàwó máa gbin kọ́mọ kí ó lè wáyé ṣẹ̀wádìí gbogbo ẹni tó lóyún kó sọ ọ̀pọ̀ máa ní olóore ọ̀fẹ́ láti bímọ náà sáyé tàgbé fọ́ tómi sì dànù ṣùgbọ́n àdúpẹ́ láyé iye tirẹ̀ o agbóhùn ìyá àtúngbọ̀tọ̀ ọmọ. ẹni ní ọjọ́ àmì ọjọ́ ayọ̀ ọjọ́ ẹ̀yẹ ọlọ́run jọ̀ọ́. ọ̀pọ̀ nájọ́ bí ipò èjì rẹ̀ ṣẹ̀wá lè sọ ibi táwọn wà mọ́ ṣẹ̀rí kété tọ́jà wọn kan kú ewu kó tó dalẹ̀ ọmọ ti dòkú àìmọye nílé ìwòsàn nínú ìnira tó ń bẹ bí òkú ọ̀pọ̀ náà bẹ ní gbàgà tó ń faṣọ pépé roko ọba ọlọ́dẹ orí ń bẹ nínú wọn so wa lè rántí ibi ẹ̀yin tẹ́ rántí tẹ́ lóore ọ̀fẹ́ ó yẹ kẹ́ dúpẹ́ ayé àtayé fọláyé yín tí ó dàrú ṣẹ́jú kan Àdùkẹ́ pẹ̀lú Àlàyìnkẹ́. ẹni lọ́jọ́ kan mi. Àbíbá aya Olúwa Ṣẹ́gun Ọ̀ṣínbólú Khadija aya Sọláudeen ẹni mami Khadija pẹ̀lú Abíbátù èjì rẹ̀ mi kẹ́yìn má fojú sunkún ọmọ láyé àfọyín agbóko tó lè wọ̀ èjì rẹ̀ o kọ́nà yìí máa sí kẹ́rọ́gọ́lò èjì rẹ̀ wíní lójú orogún mi àsọdúnmọ́dún happy birthday long life and prosperity àmì bódì àmọ́dún káwá bá iyọ̀ èjì rẹ̀ o. ẹni lọ́jọ́ kan mi ọjọ́ tí abẹ́rẹ́ jí rẹ̀ jọ̀wọ́ ọlọ́run jọ̀wọ́ bàjọ́gbó bàjọ́nù Àyìnkẹ́ ìyá mi Àdùkẹ́. ó yá bá ń ka àwọn èjì rẹ̀. délé lórí Àfọ̀njá. ẹ̀ẹ́dẹ̀mọ̀pọ̀ ní lẹ́yìn ò ẹ̀ẹ́dún jọ bí ẹ̀ẹ́dẹ̀mọ̀pọ̀ arógun ìyá akọ àgbo wọn máa jí lálá ọ̀sọ́ nìyí ọmọ ají ìsọ̀sọ́ èjì rẹ̀ ajífọjọ́ gbogbo dára àfiwé ẹ̀ gẹ́gẹ́ bí egbin ọmọ ẹ̀dẹ̀ elépo rédè ọmọ ẹ̀wà dòdò èjì rẹ̀ ẹ̀yin lọ́mọ aróhùnrà ọmọ ajẹ́njù ẹ̀yin lọ́mọ agbálégbèrà tó lẹ́dọ̀ ilé èjì rẹ̀ lọ́mọ alápòtì ẹ̀mí tiẹ̀mí arógun máa fi tìbọn ṣe ẹ̀dẹ̀ ìlú tìmí ọlọ́pàá iná lórí kílẹ̀ ẹ̀yìn èjì rẹ̀ ó yá bá ń ka àwọn èjì rẹ̀. délé lórí Àfọ̀njá. Kẹ́hìndé Abíbátù Àdùkẹ́ Ayọ̀olúwa Ṣẹ́gun Ọ̀ṣínbólú aláṣẹ global director of money transfer in Dublin ẹjọba Àyìnkẹ́ ò láṣẹ ọlọ́run Táyé Khadijatu Àyìnkẹ́ aya Ọlọ́ládé Sàláù driving instructor in the UK kẹsùmáyà yìí ò títí láyé àwọn ọmọ ń kí ẹ Àbíbá fún tọjọ́ orí rẹ̀ tó lé sí látòrí Usmanu Hamidatu ìrèmí ti dé òtí tó fún mi màmá tún mi ṣe kó pẹ́ láyé báwọn ọmọ ṣe ń kí Àdùkẹ́ náà kí Àlàyìnkẹ́ ò kó pẹ́ láyé Táyé lolú mi èjì rẹ̀ Ọlámídé kí Àtàmínátù Ọlájùwọ̀n ò mọ̀ rí àmọ̀ pẹ̀lú Àbíbátù wọn ní ó pẹ́ ìgbọ̀dún ọdún kan màmá wa ó yá bá ń ka àwọn èjì rẹ̀. délé lórí Àfọ̀njá. Ìjàyè ọmọ Kúrúnmí Àjàdí Ìgò. Kúrúnmí tí kò mọ lójú
báńkì tán o. ọmọ adìyẹ bọ̀ wálé ojí òwì adìyẹ sàgbàkọ aládìyẹ lọ́gùn ààrẹ lọ́tà. wọ́n ní kí ẹgbẹ́ o. wọ́n ní ẹgbẹ́ o èjì rẹ̀. àná ní ẹgbẹ́ o. wọ́n ní ẹgbẹ́ o èjì rẹ̀. ẹ̀yin èjì rẹ̀ ò ìlà wọ́n ní kí ẹgbẹ́ o. olórí bárakàtù àkámọ́ ọlábísí ìgbọ́dọ̀ ọdún kan ló ṣe ní àdúrà fèlèjì rẹ̀ kí ẹgbẹ́ wọ́n ní kí ẹgbẹ́ o. wọ́n ní ẹgbẹ́ o èjì rẹ̀. ọlábísí ní ẹgbẹ́ o. wọ́n ní ẹgbẹ́ o èjì rẹ̀. àṣẹ ìṣe mi ràn fáwọn eléjì rẹ̀ mi máa lọ lánìkẹ́ sọ lánìkẹ́ tẹ́jú oṣó ó ní kẹ́ má dáwọ́ àti ìgbọ́dún ọdún kan kẹ́ ṣe ọ̀pọ̀ ọdún wọ́n ní ẹgbẹ́ o. wọ́n ní ẹgbẹ́ o èjì rẹ̀. ọlánìkẹ́ ní kẹ́gbẹ́. wọ́n ní ẹgbẹ́ o èjì rẹ̀. ìfẹ́ yín pọ̀ lọ́kàn mi ẹ̀yin ọ̀rẹ́ àtilẹ̀ mi èjì rẹ̀ Ẹ̀dúnjọbí látẹnu princess adéjúwọ̀n colleagues ọlánìkẹ́ colleagues àpọ̀yìn máa gbó tó wọ̀ kẹ́yìn má dá wa àti oúnjẹ ọmọ bá jìnnà wọ́n ní kí ẹ pẹ́ o. wọ́n ní ẹgbẹ́ o èjì rẹ̀. princess adéjúwọ̀n wọ́n ní ẹgbẹ́ o èjì rẹ̀. wọ́n ní kí ẹ pẹ́ o. wọ́n ní ẹgbẹ́ o èjì rẹ̀. ìjọ lásàlátù wọ́n ní ẹgbẹ́ o èjì rẹ̀. àsàlátù ramen wọ́n ní ẹgbẹ́ o èjì rẹ̀. alimarufu sisters wọ́n ní ẹgbẹ́ o èjì rẹ̀. ìyẹn nílùú London. wọ́n ní ẹgbẹ́ o èjì rẹ̀. Classic ladies, wọ́n ní ẹgbẹ́ o èjì rẹ̀. Nigerian hero, wọ́n ní ẹgbẹ́ o èjì rẹ̀. and like ladies, wọ́n ní ẹgbẹ́ o èjì rẹ̀. Club of Ireland, wọ́n ní ẹgbẹ́ o èjì rẹ̀. Ìlọrin Emirates, wọ́n ní ẹgbẹ́ o èjì rẹ̀. Lady Diaspora, wọ́n ní ẹgbẹ́ o èjì rẹ̀. Royal Sunshine, wọ́n ní ẹgbẹ́ o èjì rẹ̀. Sisters of Ireland, wọ́n ní ẹgbẹ́ o èjì rẹ̀. Ani Ikaye Prayer Group, wọ́n ní ẹgbẹ́ o èjì rẹ̀. Lord Mothers wọ́n ní King, ẹgbẹ́ o èjì rẹ̀. Mothers Diaspora, wọ́n ní ẹgbẹ́ o èjì rẹ̀. OTT Foundation, wọ́n ní ẹgbẹ́ o èjì rẹ̀. Diaspora King, wọ́n ní ẹgbẹ́ o èjì rẹ̀. Adibide Sayamani o, wọ́n ní ẹgbẹ́ o. wọ́n ní ẹgbẹ́ o èjì rẹ̀. wọ́n ní ẹgbẹ́ Ẹ̀dúnjọbí wọ́n ní ẹgbẹ́ o èjì rẹ̀. wọ́n ní ẹgbẹ́ èjì rẹ̀.